ẹlẹ́ńbẹ̀ wọn ẹ̀yin tèmi akúbójú ọjọ́ ṣe rí o ọ̀dẹ̀ ọdún bí èmi náà ni o olórí Abímbọ́lá yín náà ni o lórí ètò Yorùbá Láṣà ni mo wà lónìí. Ẹ jẹ́ ká jọ wo àwọn òwe kí ìdẹ̀yànnàná ẹ̀. Òwe àkọ́kọ́ ó sọ báyìí pé ilé la máa ń wò kí a tó sọmọ lórúkọ. Ilé là ń wò kí a tó sọmọ lórúkọ. Kí leléyìí túmọ̀ sí? Kí ló túmọ̀ sí fún wa? Báwo la ṣe lè lò ó? Kí ni nǹkan gan tí àwọn àgbà rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Kì í ṣe ọ̀dà tí wọ́n fi kun ilé tàbí bí àyíká ibẹ̀ ṣe rẹwà sí, bí òdòdó tí wọ́n gbìn káàkiri tàbí bí àwọn igba ẹkẹ tó wà ńbẹ̀ bó ṣe dúró dáadáa sí. Rárá o. Nǹkan tí Yorùbá fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹ rí i pé àwọn orúkọ kan wà tó jẹ́ pé tí ẹ bá ti gbọ́ ẹ nílò wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa ṣàlàyé fún yín pé ìdílé báyìí ni lágbájá ti wá. Nínú àwọn irú ìdílé bẹ́ẹ̀ bí ìdílé tó jẹ́ wípé ní ọba ni wọ́n ń jẹ níbẹ̀, a rí wípé orúkọ ọlá dànsákì á máa yọ jáde níbẹ̀ lọ́pọ̀ ìgbà. A rí wípé ilé tó jẹ́ pé oyè ni wọ́n ń jẹ, a rí pé ní àwọn ìṣẹ̀ǹbáyé iṣẹ́ tí Yorùbá ń ṣe nígbà yẹn, àwọn iṣẹ́ ọwọ́ tó jẹ́ pé ní òun ni wọ́n ń ṣe nígbà yẹn. Nínú wọn ni iṣẹ́ àgbẹ̀dẹ, àwọn tó ń ṣe àwọn alágbẹ̀dẹ, àwọn tó ń ṣe ọkọ́, tó ń rọ kọ́tà, àdá, àwọn ìbọn ṣakabùlà, àwọn bíi nǹkan tí wọ́n lè fi ká, tí wọ́n lè fi wọ́ nǹkan jáde nínú oko bíi ọsàn, bíi kòkó, akọ́rọ́, àwọn ló ń ṣe wọ́n. A rí pé nínú tí àwọn ìdílé yẹn bá bí ọmọ, orúkọ iṣẹ́ tí wọ́n ṣe á jẹ jáde lára orúkọ tí wọ́n fẹ́ fún àwọn ọmọ wọ̀nyẹn, tí wọ́n fẹ́ fún àwọn wọ̀nyẹn. A rí pé àwọn tó jẹ́ pé ìlù ni wọ́n ń lù nínú ìdílé títí wọn, ìlù àyàn, ẹ rí pé á jáde níbẹ̀. Àyàn fẹ́ wá, àyàn wálé. A rí pé àwọn tó jẹ́ pé egúngún ni wọ́n ń gbé nínú ìdílé wọn, ọ̀jẹ̀, àwọn yẹn ni wọ́n ń pè ní ọ̀jẹ̀, ọ̀jẹ̀ládé, ọ̀jẹ̀lámì. A rí pé ọ̀jẹ̀ wọn máa jẹ jáde níbẹ̀. Tàbí nígbà míì kì í ṣe nínú bí iṣẹ́ ìbáyé nìkan. Nígbà mìíràn náà ó lè jẹ́ pé irú ẹni tó ti dúró fún ọjọ́ pípẹ́ tí Ọlọ́run wá ṣe tó bí ọmọ, a rí wípé ní orúkọ ọmọ yẹn á ní ṣe pẹ̀lú pé ó ti dúró pẹ́pẹ́pẹ́. Tàbí àwọn tó ń bí àbíkú, a rí wípé ní orúkọ yẹn ó máa jẹ jáde pé àwọn ìdílé yìí nǹkan báyìí ti ṣẹlẹ̀ nígbà kan. A rí pé Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ ní ìjánu ọmọ. Ṣùgbọ́n nígbà tí àwọn ẹ̀sìn àjèjì dé, a rí pé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ láti ta sọnù. Wọn ò lò wọ́n mọ́. Ẹlòmíì gan tẹ́ pẹ́ tẹ́jọ́ lọ sílé ẹ̀kọ́ tí ẹ ti mọ̀ sí bí Ògúnyẹmí, Ògúnrẹ̀mí, tẹ́ bá wá rí tàjà pa Mr. Ògúndélé, Ògúnrẹ̀mí, ojú tó máa fi wò yín gan ó máa ní agbára, nítorí pé àwọn ẹ̀sìn àjèjì tó dé tí a tẹ́wọ́ gbà ní ilẹ̀ aláwọ̀ dúdú, ó ti jẹ́ kí a ti wá wo ìṣẹ̀ṣe títí wá, orírun títí wá, a ti wá lòdì sí pápátá débi wípé ní tí ọmọ mi bá dàgbà gan tó bá rí orúkọ tó ń fún un ní, á fẹ́ lè máa gbé àwọn òbí tó bí ṣépè tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kó tọ̀nà rárá. Nítorí wípé ní tẹnitẹni tàkísà ń ta àtàn. Kò sí bí a ṣe lè wò pé a fẹ́ ṣe ẹ̀sìn bí àwọn tó gbé wá, a lè mọ̀ ọ́n ṣe tó wọn. Àwa náà ní ẹ̀sìn títí wa, a ní nǹkan táwa náà ṣe, a ní àwọn nǹkan tó jẹ́ pé ní ẹ rí wípé nínú gbogbo ẹ̀ ló wà nínú. Ṣé ibi orúkọ la fẹ́ sọ ni, tàbí nípa aṣọ wíwọ̀, tàbí ní oúnjẹ jíjẹ, tàbí ìrìnsí? A rí pé gbogbo ẹ̀
nísìnyí àwọn èèyàn ti ń kó dà sọnù, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Nínú àwọn orúkọ wọ̀nyẹn náà àwọn bí Ògún wà ń bẹ̀, àwọn Ṣàngó, á lè wá rí wípé níbi tí wọ́n wá tí àwọn èèyàn nísìnyí tó wá ya bíi ẹ jẹ́ kí má sọ pé alábòsí dé, ẹ rí i pé nínú ìjọ nísìnyí, nínú ìjọ ẹ rí i pé wọ́n ti ń lu àwọn ìlù kan tó jẹ́ pé ìlù ìṣẹ̀ǹbáyé ni. Wọ́n lu àwọn ìlù kan tẹ́ bá ẹni tó bá mọ ìlù tó bá yá mo máa ṣe fọ́nrán tó máa ní í ṣe pẹ̀lú àwọn ìlù. Ẹ rí i pé àwọn ìlù kan ó ti ń wọnú ìjọ, ṣùgbọ́n tí ẹ bá pè wọ́n ní orúkọ tí wọ́n ń jẹ́ gangan tó jẹ́ orúkọ tí wọ́n sọ wọ́n, tẹ́ bá rí wọn níta, tẹ́ bá pè wọ́n, wọ́n á ní rárá ẹ má pè wọ́n bẹ́ẹ̀ mọ́, ẹ pè wọ́n ní orúkọ báyìí, ẹ pè wọ́n ní orúkọ báyìí. Tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, tá bá ń ṣe bẹ́ẹ̀ lọ, a rí i pé kò ní lè jẹ́ nǹkan tó dára nínú àṣà titi wa gan. A rí i pé ó máa pa àṣà yẹn lára. Ọlọ́run á ràn wá lọ́wọ́, ọjọ́ òní tiwa o. Ẹ jẹ́ ká gbé àṣà ìṣe wa, aṣọ wíwọ̀ wa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Òwe kejì lọ báyìí wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ilé báyìí la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ọ̀nà méjì ló pín sí. A lè wò ó ní pé nípa aṣọ wíwọ̀, a lè wò ó bẹ́ẹ̀ nítorí àwọn àgbà náà ló sọ wípé ní àgbà tó bá rìn ìrìn ìṣẹ́ wọ̀lú, ìgbàkígbà ni wọ́n fi ń bomi fún wọn mu. Ṣùgbọ́n òwe yìí gangan nǹkan tó túmọ̀ sí, bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, ọ̀nà méjì la lè fi gbé kalẹ̀. Ilé la ti ń kẹ́ṣọ́ ròde. A rí i pé púpọ̀ ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé òsín, àwọn nǹkan tó ń jẹ jáde ní àwùjọ, nílé ẹ̀kọ́, nílé ìwé, tí àwọn ọmọ bá dé gbòòrò, ẹ rí i wípé púpọ̀ níbẹ̀ àtilé ni, àtinú ilé ni. Àní lè fi gbá kan bọ̀ kan nínú látinú ilé ni. Ẹ rí i wípé ọmọ míì tó bá sọ̀rọ̀, ẹ wò pé irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu ọmọ yìí, ọmọ kékeré. Ilé ni. Ẹ rí i pé gbogbo nǹkan tí àwa òbí ń ṣe à ń pọ̀ sí àwọn ọmọ lára. Nípa pé a lè má mọ̀, ṣùgbọ́n àwọn ìwà wọ̀nyẹn gbogbo wa tá a bá ń wù tó bá ti jẹ́ pé ní kò tọ̀nà, ẹ jẹ́ a yọ kúrò nínú ẹrù wa. Nítorí pé tí wọ́n bá déta, táwọn ọmọ yẹn bá déta, bọ́n ṣe ń dàgbà yẹn, bọ́n ṣe ń dàgbà bá a ṣe ń wò wọ́n, tí wọ́n ṣe ń dàgbà, tí wọ́n lọ sílé ìwé, láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, wọ́n á bọ́ sí girama. Ìwà yẹn náà máa tẹ̀lé wọn tí wọ́n bá ti lọ sílé ẹ̀kọ́ gíga náà. Ẹ rí i pé ní ìwà tí ò dáa tí wọ́n bá ti ń wù, kò sí ní èéfín níwà àlebò. Tí ẹ bá dẹ̀ rí ọmọ tó jẹ́ pé ọmọ tó yááyì, ọmọlúàbí, ẹ mọ̀ náà pé ilé ni wọ́n ti kọ́. Ẹ jẹ́ a gbìyànjú, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa, ẹ jẹ́ a kọ́ àwọn ọmọ wa, àwọn ọmọ ọkùnrin àti ọmọbìnrin. Ẹ má jẹ́ ká wò ó wípé a rí i pé nígbà tí àwa ń dàgbà, àwọn òbí wa ṣe àwọn nǹkan kan tí ó jẹ́ pé ní ó kù díẹ̀ káàtó. Ọmọkùnrin tó bá ti ní ọmọkùnrin, a rí i pé ọmọkùnrin wọn ò kí bí wọ́n ṣe máa ń fọwọ́ lè mú àwa tá a jẹ́ ọmọbìnrin, wọn kì í ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọkùnrin. A rí i pé nísìnyí ó dẹ̀ jẹ́ kí àwọn ìgbéyàwó bẹ̀rẹ̀ sí ní kùnà, nítorí wípé ní báwo ni a ṣe máa gbọ́ngbà tí ọkọ àti ìyàwó tó jẹ́ pé nǹkan tó dẹ̀ ti wà lára irú ọmọkùnrin yẹn tó fi di géńdé, tó fi jẹ́ tó ń gbéyàwó sílé ni, kò ní ó máa hàn lọ títí. Nítorí èdè èyí, ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe àtúnṣe. Àwa òbí níbikíbi tá a bá wà, níbikíbi tí fọ́nrán yẹn bá ti lè bá, ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Ẹ rí i pé ní púpọ̀ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí tí ò tiẹ̀ ní jù kékeré bí orí abẹ́rẹ́ lọ, wọ́n á sọ ọ́ di rọ́ńtó. Nítorí wípé ní àwọn ìwà tí wọ́n ti mú láti ilé bàbá àti ìyá wọn, òun ló ń jẹ jáde. Ọ̀tọ̀ ni pé kí wọ́n kọ́yàn, kíyàn wá tún ara ẹ̀ kọ́ gangan. A rí i pé àwọn ọmọ ayé ìsìn wọn ò gbàgbọ́ débẹ̀ rárá. Ọlọ́run á ràn wá lọ́wọ́ àwa tá a jẹ́ òbí lọ́kùnrin lóbìnrin. Ẹ má jẹ́ ká wù ú bí àwọn òbí wa, torí àwọn òbí wa bí nǹkan tí mo sọ, wọ́n ṣe àwọn nǹkan kan tó jẹ́ wípé ní ó kù díẹ̀ káàtó. A rí i pé nítorí máa sọ pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ẹ̀ṣọ́ wo lẹ fẹ́ kó jáde?
ǹjẹ́ irú ọmọ bẹ́ẹ̀ ǹjẹ́ ìwọ òbí gan tó bá lọ sí ilé ẹ̀kọ́ tàbí tó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ṣí ẹ̀rù gan ò ní máa bá àwọ̀ òbí pé ọmọ mi tó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ bó mo ṣe mọ̀ pé ó ṣe máa ṣe ìjọ ní bí wọ́n ṣe lè bọ̀wọ̀ fún àgbà nǹkan tó ti yẹ kó máa kọ́ nínú ilé. Ǹjẹ́ tó bá jáde ẹ rí i pé irú àwọn òbí bẹ́ẹ̀ gan àyà wa tí kó sókè tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí a bá ṣe ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká máa fi ẹ̀kọ́ ilé náà kọ́ wọn. Ẹ jẹ́ ká fi àwọn nǹkan tó yẹ kí wọ́n mọ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún wọn. Ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tí wàá wò ó ní wípé nípa wíwọ aṣọ ẹlòmíràn tó bá jáde bá ẹ máa wò pé kí ló ṣẹlẹ̀ sí lágbájá ẹ̀ ṣókù díẹ̀ fún ni nítorí pé kò mọ̀ ṣàìdá. Ẹlòmíràn tó bá wọ aṣọ tán gbogbo nǹkan tí Ọlọ́run fi ṣe ògo sí lára ló máa kó síta. A rí wípé ní irú kan báyìí ó ti pọ̀ àpọ̀jù nígbà míì á fẹ́ lè pé ṣé òun máa dijú rìn ni àti ilé ló dẹ̀ ti bẹ̀rẹ̀. Tábá tí wàá wò náà nípa aṣọ wa ká wo pé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Tá a bá ṣe rìn bóyá ibi tó ti fẹ́ lọ bóyá ibi tó ń toní pé kó wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò nípa iṣẹ́ tó fẹ́ gbà tó wá múra rádaràda lọ síbẹ̀. A rí i pé irú ẹni tó bá jẹ́ tó jókòó sórí àléfà tó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tàbí ẹni yòówù tó fẹ́ fi ọ̀rọ̀ wá ẹ lẹ́nu wò tó rí ẹ bó ṣe rí tó dùn wò tó rí ríṣiríṣi ní àìfi àkókò ṣòfò rárá á wọ́gi lé gbogbo nǹkan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ ó ti mọ̀ wípé òun kò béèrè nítorí pé kán bá lè pa gbogbo òfin mọ́ ní ìbéèrè tó béèrè lọ́wọ́ ẹ̀ ó ti mọ̀ wípé àwọn ò ní mú ẹ. Wàá paramọ́ nítorí pé àwa ò tí ì sí ní àwọn ìlú tó jẹ́ pé ní ojú wọn ó ti dé àtẹ́lẹsẹ̀. Àwa sì ní àwọn nǹkan kan tó yẹ ká rí gẹ́gẹ́ bí ìwà ọmọlúàbí lára wa pàápàá jùlọ ibi tí a ti wá tó jẹ́ ilẹ̀ Yorùbá. Ẹlòmíràn níbi tó bá ti fẹ́ ṣe ayẹyẹ ẹlòmíì ò mọ ìgbà tó yẹ kó wọ àwọn aṣọ ibi tó bá ti ń ṣe nǹkan bóyá ayẹyẹ ìsọmọlórúkọ àwọn tó bá wà ń bẹ̀ a máa wò pé kí ló dé. Ẹ jẹ́ ká àtinú àtòde ẹ jẹ́ ká dúró re nítorí pé púpọ̀ bí mo ṣe sọ́nsìn ní púpọ̀ nínú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣe bẹ́yìn àwọn òbí ni wọ́n máa sọ̀rọ̀ sí àwọn òbí. Kójú má tì wá ẹ jẹ́ a kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ a sapá ẹ jẹ́ ká sọ fún wọn àwọn nǹkan tó bá yẹ kí wọ́n mọ̀. Ọlọ́run máa ràn wá lọ́wọ́ ojú òní tì wá títí bí ìgbà míì tá máa tún pàdé. Mo fi Ọlọ́run ṣọ́ oníkálukú àlàáfíà ire o.